gbogbo àwọn àìṣedéédé ara yín Jésù á mú kúrò torí ẹ gbádùn kan. ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́ láti bo ẹ má bínú bá ti bí nínú inú mi dùn láti mọ̀ yín. Orúkọ mi ni Alówónlé ọmọ Arówólò. Rọ́ọ̀nù. Ká lè ṣe èèyàn. Mo gbọ́ pé ẹ máa ń yáyàn lówó mi bíi ni pé yóò wá san padà létà. Ìrẹ́rù fẹ́ yáwó. Ẹ kéde pé mo fẹ́ yáwó báwọn náà bọ̀ mo nílò owó kan tí mo fẹ́ yá láti fi ṣe one or two things ní ẹjọ́. Ó orúkọ rẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí. A ní orúkọ mi ní Alówónlé ọmọ Arówólò sẹ́. It's true. Ẹni olówó lé kó rówó lò. Ẹni kó lo ìwà ìdílé kó wá fẹ́ wá yáwó. It is a pity for you. Actually ṣe rí orúkọ lásán ni Alówólé. Ìyìn lówó kankan lè. Sẹ́mi sì ti jẹun láàárọ̀ yìí ni pé mo lówó kan lè. Ìyìn lówó lé báyìí ẹjọ́. A jẹ́ pé orúkọ kòrò ẹ̀rì. Èwo lórúkọ kòrò ṣé èèyàn máa ń bára èèyàn rìn kéèyàn bára èèyàn tán yá ni. Owó mo fẹ́ wá yá mi bí èwo kí ló kàn yín pẹ̀lú pé orúkọ rò mí orúkọ rò mí. Tẹ́ bá fẹ́ bú mi ní kẹ́ bú mi èwo ni. Owó ọmọ ń ṣẹlẹ̀. Sórí kí n kò bá tẹ̀ fẹ̀ ìyá ẹ̀ lówó tẹ́lẹ̀. Tó rọrọ̀ ẹnu rẹ̀ yìí dáa yìí. Onẹ́rìí máa jẹ́ kí ìyá ẹ̀ lówó. Ọ̀rọ̀ ẹnu tí yín gan ò dáa. Tẹ́ bá fẹ́ yá mi lówó kí ẹ jẹ́ pé bóyá èmi náà jẹ́ tún bá òun ìn náìsì. Èmi kàn mo kọ gbọ̀ngbọ̀ aṣọ ìn náìsì. Kẹ́ kó ranù dànù ẹ̀ ló tẹ́ ìyá mi ẹ̀tún lọ́rọ̀ gidi lẹ́nu. Olóṣì. Lámúnú owó orúkọ kòrò ẹ̀. Lápárọ̀ orúkọ rẹ̀. Ládàrájà. The earlier we realize this, the better it will be for us.